Ẹ kálẹ́ o, gbogbo ẹ̀yin mùtúmùwà pátá, a kí yín níbi gbogbo tí ẹ ti ń fi ojú ayọ̀ wò wá. Mo kí gbogbo ẹ̀yin màmá wa o, ẹ̀yin bàbá wa láti Amẹ́ríkà, láti Canada, North American, South American, Europe àti UK, Asian country, láti Africa pátápátá. Mo kí gbogbo yín wípé ẹ kálẹ́ o, a dẹ̀ kí yín pé happy weekend. Gbogbo wa la máa ṣe ọjọ́ ìsinmi tí ó dára. Ẹ ṣé gidigidi gan. A dúpẹ́ lọ́wọ́ bàbá wa Koiki lẹ́ẹ̀kan sí lórúkọ Jésù. Ọlọ́run ò kú ní fi ikú tó yá pa yín. Yorùbá nation tí a wá ń gbìyànjú pé à ń lépa yìí pé ká lè rí, Ọlọ́run á fi lé wa lọ́wọ́ láyọ̀ àti àlàáfíà tó pé ìlérí rẹ̀ ni. A tún fi àkókò yìí, mo tún fi dúpẹ́ lọ́wọ́ bàbá wa Sunday Igboho fún iṣẹ́ takuntakun tí wọ́n ń ṣe. Ẹ ṣé gan ni, ojú òní tì yín, ẹ ò ní ṣubú dànù lágbára Ọlọ́run. Gbogbo ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ pátá, mo tún fi àkókò yìí kí yín, ẹ̀yin sọ̀rọ̀sọ̀rọ̀ tó dúró lórí òtítọ́ títí di òní. Mo fi àkókò yìí kí yín wípé ẹ kú ọmọ ṣe, ẹ kú ọmọ ṣe, ẹ ṣé, ẹ kú àdúrótì, ojú òní tì yín. Ẹ ṣé o, ẹ̀yin màmá wa, bàbá wa lẹ́ẹ̀kan sí, àdúrà yín ń gbà lórí wa o. Bẹ́ẹ̀ tí ń gbà, inú wa ń dùn. Ẹ ṣé, a sì ń rí pa àwọn àdúrà yín nínú ayé wa. Ẹ ṣé, ẹ̀yin ni ó ń pè ní èjìká tí kò jẹ́ kí aṣọ kó jábọ́ lọ́rùn wa. A kí yín gan, a dúpẹ́ o. Ọ̀pọ̀lọpọ̀ yín lẹ́ ń fi ìmoore wọn fún wa lórí iṣẹ́ tó jẹ́ pé kì í ṣe fára wa nìkan, kò ṣe fẹ́yìn nìkan là ń ṣe fún gan, a tún ń ṣe fára wa. Ẹ fi ìmoore wọn sí wa ní gbogbo ọ̀nà, nípa àdúrà, nípa pé kí wọ́n sẹ́ndì dátà, kírẹ́dìtì, ká lè máa fi ra nǹkan sórí fóònù láti lè jẹ́ kí iṣẹ́ tá à ń ṣe kó máa tẹ̀síwájú. A dúpẹ́ lọ́wọ́ yín, ẹ ṣé, ojú òní tì yín. Ẹ̀yin màmá, ẹ̀yin bàbá, ẹ máa ní bóbìnrin ò bá bí ó yà, ẹ̀yin màmá wa. Bó o bá sóhun tó ń léyàn ni, èèyàn máa lé nǹkan. Bó o bá sì sídìí náà, ẹ̀yin bàbá wa àti màmá wa máa sọ wípé obìnrin kì í jẹ́ kó mọ́lù. Mo tún ti dé lálẹ́ yìí. Ohun tó ṣẹlẹ̀ lénìí, mo fẹ́ mú wá sí etí ìgbọ́ gbogbo ẹ̀yin ọmọ aráyé. Èní yìí jẹ́ kó tún jẹ́ kó tún yé mi wípé àṣé à ń tìtorí ọ̀jàjà ni. Arúgbó tọ́jà ń pa kiri ni wípé òun ò mọ̀ bóyá nǹkan kan ń ṣẹlẹ̀ lẹ́ǹkùlé òun. Ọ̀jà ń pariwo wípé ta ní ń jà lẹ́ǹkùlé òun, à ń tìtorí ọ̀jàjà. Ọ̀jà sì ń pariwo òun ò mọ̀ bí yá nǹkan kan ń ṣẹlẹ̀ lẹ́ǹkùlé òun, àbí ta ní ń jà lẹ́ǹkùlé òun. Èní yìí tún fún mi ní another big insight. Today is Saturday. Today being Saturday is giving me another insight that nothing can work in this country. Àwa là ń ṣera wa o. Ẹ̀yin màmá wa, ẹ ti tíráyè wọ́n tẹ́ lè ṣe. Tó pé gbogbo bẹ́ẹ̀ ṣe ń pọ̀n wá. Ẹ̀yin gan lẹ́tí apart from pé ẹ̀mí Ọlọ́run ń bá wa sọ̀rọ̀. In fact, ẹ̀yin bàbá wa tẹ́ ẹ wà nílùú èyìnbó,
tẹ́ wà Nàìjíríà tẹ́ ń gbàdúrà fún wa ẹ̀yin gan lẹ́ ń jẹ́ ká mú iṣẹ́ ìwé ayé tún ṣe mú yìí gan. tó pé ohun tó ń ṣẹlẹ̀ nílé gan ó ń fún wa ní consign. Bẹ́ẹ̀ lọ́lọ́run sọ fún wa pé a ò gbọ́dọ̀ jáwọ́. Mo pòwe à ń torí ọ̀jàjà ọ̀já níta ní ìjàlẹ̀ ń kùlé òun. Àwa là ń ṣera wa Nàìjíríà. Today is Saturday. Èmi ò tiẹ̀ mọ̀, mo kàn rí pé àwọn èèyàn ń lọ wọ́n ń bọ̀ wọ́n ń lọ wọ́n ń bọ̀ kí lọ fún wọn ni wọ́n lọ dìbò. Ní èní mo máa lẹ́yìn tí n bá drop fídíò yìí I will forcefully drop fídíò tí mo capture lórí wípé àwọn APC wọ́n pín 1,000 fáwọn ènìyàn torí 1,000 wọ́n fẹ́ para wọn lénìí. Ẹ máa ní ebi ló ń pa yín, ebi òṣìwò ló ń pa yín. Because nígbà tí mo ń pariwo tí mo ń sọ̀rọ̀ yẹn lọ́sàn yìí àwọn èèyàn sọ fún mi pé ebi náà ló ń pa wọ́n lọ́fíìlẹ̀. Ebi òṣìwò ló ń pa yín. À ń tì torí ọ̀jà níta ní ìjàlẹ̀ ń kùlé òun. Mo ń sọ fún yín ẹ̀yin ọmọ Yorùbá ṣé ilẹ̀ Yíbò láti ṣe election lénìí. Èkó ló fi ṣe election o tó ń pín owó 1,000 naira. Bẹ́ẹ̀ làwọn ọmọ Yorùbá àwọn ọmọ àlè Yorùbá àwọn tí ayé wọn ti bàjẹ́ ẹ jẹ́ a ṣépè fún wọn ẹ̀yin màmá mi. Ẹ̀yin lè máa ní ká má ṣépè. Báwo la ṣe ní ṣépè? Ẹni tó bá yẹ fún èpè máa gba èpè. Ẹni tó bá yẹ fún ìsúre ó máa gba ìsúre ni. Ẹ yé jẹ́ ká tanra wa jẹ. Kò sí ní bí ènìyàn bá yẹ pé ká súre fún wà á rí pé bí ò tiẹ̀ lanu ẹ̀gàn nínú ọkàn ẹ̀ wá sì máa súre fún. Bí ènìyàn bá tiẹ̀ wá yẹ pé kó ṣépè fún wàláì ó máa lanu wàá ṣẹ ni o. À ń ti torí ọ̀jà níta ní ìjàlẹ̀ ń kùlé òun nítorí 1,000 naira. Àwọn èèyàn bọ́ ta lé ni wọ́n lọ dìbò. Wọ́n wá ń pín 1,000. Ẹ wá ibi tí wọ́n bá yé wọn jẹ́ dé. Wọ́n wá ń kó ọtí sílẹ̀ fún wọn. Mi ò mọ ibi tí wọ́n ti lọ gbé ibi tí àwọn ẹni tó kó ọtí wá. Wọ́n wá ń mu ọtí. Wọ́n kọ́kọ́ fi ọtí bá tí wọ́n jẹ́ náà. Wọ́n wá lọ ń dìbò. Wọ́n ń pín 1,000 ní wọn lọ́wọ́. Wọ́n wá ń pariwo fún wọn 8 years mi lẹ́tún fẹ́ bàjẹ́ fún ayé yìí. Làwọn kan sọ wípé ebi ló ń pa wọ́n ọjà tí kò wá wọn wà òkè. Ẹ ò lè wá òkè títí tí ayé yìí máa fi parẹ́. Ṣé èmi wà òkè? I am not okay. Èmi náà wà okay. Ṣùgbọ́n mo rí pé it is a forbidden thing. Bó bá ṣe kọ́ ọmọ ẹ ló ṣe máa bá. Bàbá tó bí wa kọ́ wa dáadáa. Ṣómúyìwá Àkànní Emmanuel. Bàbá rẹ ní Ọlọ́run níbi tó wà. Ojoojúmọ́ la máa ń kan sára sí ọ. Nígbà míì tá a bá po orúkọ rẹ̀ a sì máa sunkún nítorí pé ó kọ́ wa dáadáa. Mo padà rí wípé òbí tó bí àwọn ọmọ yìí gan wọn ò kọ́ wọn wàláì. Mo jókòó mo rò mo rí pé òbí tó bí àwọn ọmọ tó jáde lé nìgan wọn ò kọ́ wọn. Báwọn òbí wọn ṣe wùwà àwọn náà làwọn náà ṣe ń wùwà. Nǹkan tá a dẹ̀ fẹ́ kọ́ọ̀tì nìyẹn pé ká jẹ́ kó dúró síbẹ̀. Ṣé a máa wò wọ́n dà tó bí òbí ṣe rádaràda tó kọ́ ọmọ náà ní wà rádaràda ọmọ náà tún gbé wà rádaràda lọ tọ́mọ bá tún bímọ ńkọ́ ṣe ń kọ̀ntínú nìyẹn. Bó ṣe kọ̀ntínú títí lọ́dọ̀ àwọn politician yìí nìyẹn. Wọn ò fẹ́ kúrò ń bẹ́ mọ́ wọ́n ti rí pé ó ti di oyè ìdílé. Ẹ̀dẹ̀ ní ká má sọ̀rọ̀ ṣó possible tá à ní sọ̀rọ̀. Nítorí 1,000 wọ́n fẹ́ para wọn léni. Wọ́n ti lọ dìbò níta lọ́hùn. Dàtọ́ wá ń bọ̀ ládùúgbò tiwa lọ́wọ́ bẹ̀rẹ̀ sí ń jà tó ń jà. Àwọn tí mo ti ẹ̀ mọ̀ lọ tún ń jà. Bá tí mo débẹ̀ tí mo máa gbọ́ mo pé torí 1,000 naira tí wọ́n ń pín lọ́hùn ni wọ́n ṣe ń jà. Ó kún díẹ̀ kọ́ pa kan. Mo bẹ̀rẹ̀ sí ń gbé báyìí ní má para ẹ̀. Má ṣe ó ti fọ́ lóko lórí. Wọ́n ti bá tiẹ̀ jó bínibíni. Ṣé bí ó pa wá náà ni? Ṣùgbọ́n torí pé ẹ̀kọ́ tó kọ́ wa táwa sì rìn nílànà Ọlọ́run tòótọ́ kò jẹ́ ká lè bá irú àwọn èèyàn bẹ́ẹ̀ dọ́gba. A rí wọn lágbègbè wa ṣùgbọ́n ẹ̀kọ́ tó kọ́ wa ò jẹ́ ká lè bá wọn dọ́gba.
Nàìjíríà ti bàjẹ́ nítorí pé ọ̀rọ̀ tó wà ńlẹ̀ yìí ó ti di ọ̀rọ̀ wípé à ń tì torí ọ̀jàjà ọ̀jà ń pariwo pé ta ní ń jà lẹ́ńkùlé òun. Báwo la ṣe wá fẹ́ ṣe báyìí ẹ̀yin ìyá wa? Wọ́n ti ń pé 1000 àwọn APC ni o, APC ní lẹ́ni, APC àwọn APC lọ pé wọ́n 1000 naira lẹ́ni. Báwo la ṣe wá fẹ́ ṣe? Kò sí bá a ṣe lè ṣe. Ọ̀nà tá a lè bá ṣe náà ni pé ká wọ́wọ́ ìwà ìbàjẹ́ yìí sílẹ̀, if not ó tún máa continue lọ. Ẹ wo ìran tó wá ní òru àná Friday mọ́júmọ́ tèmi lágbára o. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ jẹ́ ká múra. Gbogbo ọ̀nà lolúwa ni wọ́n máa gbà láti dìbò. Pílánì méjì ni wọ́n ní gẹ́gẹ́ bó tó Olúwa sọ lóru àná nínú NIVG àná mọ́júmọ́ àárọ̀ yìí. Pílánì kìíní ni wípé bẹ́ẹ̀ ò bá disturb wọn, àwọn á dìbò wọn jẹ́jẹ́, oníkálukú á máa lọ. Ṣùgbọ́n tí ẹ bá disturb wọn, wọ́n ti ṣe meeting pẹ̀lú gbogbo àwọn network pátá, iná ni gbogbo ẹ̀ lọ́ máa pa, wọ́n flat gbogbo àwọn tó bá dìde. Ẹ̀yin ọmọ Yorùbá má jẹ́ kẹ́nikẹ́ni tún ẹ má jẹ́ ká tanra wa. Mo bẹ̀ yín lórúkọ Ọlọ́run, ẹ lọ múra. Tá a bá ní pé tòótọ́ ọ̀nà tá a fẹ́ gbà nìyí láti lè jẹ́ kí Yorùbá nation tó pín, ogun la máa jà o. Wọ́n ti rẹ́dí ogun, Olúwa tún sọ lánàá. Wọ́n máa shut down MTN, ó mọ̀ ń pa ẹ̀. Wọ́n máa shut down Airtel, wọ́n mọ̀ ń pa ẹ̀. Wọ́n máa shut down gbogbo communication pátá. Gbogbo tẹ́lẹ̀ fi send data, tẹ́lẹ̀ fi send internet, tẹ́lẹ̀ fi ṣe gbogbo ẹ̀. Táwọn tó wà nílùú ìbò máa fi rí yín. Tí a bá padà rí pé nítòótọ́ ọ̀nà ogun yìí náà la fẹ́ fi gbà, that is wọ́n tá a fẹ́ jẹ́ kí wọ́n lọ ṣe 2023 elections. Gbogbo plan tó wà lẹ́nu, that is the plan A. Plan B tó bá pé ọ̀rọ̀ tá a kàn sọ yìí náà là ń sọ tá a sùn mọ́ wọn rárá, tí everything lọ, wọ́n ready láti dìbò. Wọ́n ti plan gbogbo ẹ̀, wọ́n ready láti dìbò. Ẹ̀yin ọmọ Yorùbá ẹ má jẹ́ kéèyàn kankan tọ̀ yín. Tó bá pé tòótọ́ gẹ́gẹ́ bÓlúwa ti sọ yìí là ń tẹ̀lé, ẹ lọ tètè lọ dẹrù ogun o. Èmi àti ẹ náà la máa jà, iyọkùn ò lè dá jagun. Bàbá wa Sunday Igboho wọn ò lè dá jagun. Ṣùgbọ́n ṣé àwa tá a jọ fẹ́ jà náà kọ́ la tó ti lọ ń gba 1000 lénìí. Wáyé wá ní ibi ló ń pa wọn. Ibi wo ló ń pa wọn? A ní wọn ò káwọn ọmọ. Ṣebí ìdí tá a ṣe ni pé ká tètè kí afẹ́jẹ́ kó máa lọ báyìí ni, ká tètè kọ́ọ̀vù gbogbo ìwà ìbàjẹ́ yìí, ká kọ́ọ̀vù wọn. Ọmọ tó bá ti kọ́ kò sí, there is nothing expected from him or her. Tí kò ṣe pé dodo tí mò ń sọ yìí ní 1000 naira, èlò ní 1000 fún odindi ọdún 8 tó tún máa fi ba ayé yín jẹ́. Ẹ̀yin ọmọ Yorùbá, APC ni o ní rí ọ̀dọ́ wa. Tí n bá ti drop fídíò yìí, máa drop fídíò tó fa ìjà burúkú tí wọ́n ń jà tó ń lẹ̀kọ̀ mọ́ra wọn, tí mo wá ń pariwo pé ṣẹ́yìn náà ráyé yín, ẹ̀yin lè bá yí ara yín jẹ́. I cannot have mercy on them. Kò sí bí mo ṣe lè have mercy. À ń pariwo ọ̀dọ́. A ní ká pín àwọn kan dọ́ wa, wọ́n ṣe fẹ́ pàwọn ọ̀dọ́ wa just because of 1000. Bí Rìdíìmù bá kọ́ aṣọ débí, bí Deeper Life bá kaṣọ débí, bí MFM bá kaṣọ débí, màá máa sọ fún wọn, agbéráìsì agolo kan wá fún wọn. Bíbẹ̀ ló ti ń bẹ̀rẹ̀ ni. Ẹ̀yin ṣọ́ọ̀ṣìsì yẹn ti bà nǹkan jẹ́. Dúdú bí tó ti ń bẹ̀rẹ̀ nìyẹn. Ẹgbéráìsì agolo kan wá, ẹgbẹ́ kíní agolo kan wá. Sometimes you need to empower people. When you have that money, empower them. Some churches has made people to become lazy. Wọ́n wá jókòó, wọ́n ti bà ayé wọn jẹ́. Ẹ mọ̀ pé churches ti bà ayé àwọn èèyàn jẹ́. Churches ti bà ayé àwọn èèyàn jẹ́ gan o.
ìjọ tí mo bá wọn fà ní area yìí tí mi ò jẹ́ kí wọ́n gbé àwọn wèrè oúnjẹ tó máa ń gbé wá yẹn wá, Olúwa fi wọ̀n mí wípé àlóúnjẹ tẹ̀ ń gbé wá síbí ìbàìsẹ̀ ẹ ti kọ́kọ́ lọ gbé lọ sínú ìgbàlẹ̀, ẹ ti gbé oúnjẹ yìí lọ sínú ìgbàlẹ̀, ẹ wá máa lè dóúnjẹ wá fáwọn ọmọ aláìní. Ògo àwọn ọmọ aláìní lẹ̀ ń gbà. Mo pariwo ẹ̀ títí lè ní náà nínú fídíò tí mo máa drop lẹ́yìn pé mo sọ fún yẹn ò gbọ́, ọba dóúnjẹ díẹ̀ máa sáré lọ máa dóúnjẹ, tọ́ba káṣọ díẹ̀ lọ máa ṣaṣọ, aṣọ tí wọ́n ti kó lọ sínú ìgbàlẹ̀ kí wọ́n tó gbé wá. Ẹlẹ́rọ̀gọlù, ẹ̀yin lẹ sògo yín nù náà, ẹ̀yin lẹ bà yí ara yín jẹ́. Òtítọ́ ọ̀rọ̀ lèmi máa sọ. I learn many things in life. Béèyàn bá dọ́dọ̀ mi tó bá ń sọ̀rọ̀, kí n tó sọ̀rọ̀ jáde màá jókòó dáadáa, màá rò, màá wá sọ fún ẹni yẹn wípé sórí pé bí mo ṣe lu ayé tèmi ló ṣe bá mi yìí, so therefore bí wọn náà ṣe lu ayé tiẹ̀ ni mo ṣe ń rí yìí. So therefore most of the time I don't have mercy for them because mo rí pé wọn náà wò mí náà, the way you saw me, bí mo ṣe lo ìgbésí ayé mi ló ṣe rí o. I am telling you, don't let anybody to lie for you. Ẹni tó wá bá ẹ náà fún rẹ̀ tó jó síwájú ẹ báyìí tó ń tó rojọ́, bó ṣe lo ìgbésí ayé ẹ ló ṣe rí yẹ. Ìlú yìí ò lè work mọ́, ẹ̀yin màmá mi, ẹ̀yin bàbá mi, ìlú yìí ò lè work mọ́. The only thing ni wípé gbogbo ọ̀rọ̀ tá a máa fi shut down gbogbo ìwà ìbàjẹ́ wọn yìí, kí Yorùbá kó pín, káwúsá kó lọ lọ́nà tiẹ̀, kí Ìgbò kó lọ lọ́nà tiẹ̀, la tó lè gbádùn ayé wa o. Àwọn ọmọ wa tó ti ń jáde o, ó jáde gidi gan lénìí láti lọ gba 1,000 naira lọ́wọ́ àwọn APC tí wọ́n dìbò lénìí. I don't even know, tèmi ò rẹ́, tèmi ò tiẹ̀ like news wọn. Kò sí news tó lè gbé jáde tèmi tiẹ̀ ń wò. Lẹ́yìn Yorùbá Nation, I don't listen to any other news. Tó o bá dẹ̀ fẹ́ gbọ́ real informations, gbogbo ẹ̀yin tí ń wò mí, Koiki nìkan lè gbọ́ lọ́dọ̀ wọn. Any other people, I don't know, I don't even watch any people except whatever Koiki has said out, because mo mọ̀ wípé àwọn ló súnmọ́ bàbá Sunday Igboho pẹ́kípẹ́kí. You need better information about what we are doing, Koiki ni. Mo bẹ̀ yín, ẹ̀yin ọmọ Yorùbá, tá bá fẹ́ gba kinní yìí, ọ̀nà tá tún tọ̀ yìí mi ò lérò pé ó lè ṣe ṣe. Ẹ tún ti lọ ń gba 1,000 naira lọ́wọ́ àwọn olóṣèlú APC. Mo fojú mi rí lénìí tó dá wàhálà lẹ̀. Mo máa drop video yẹn náà after immediately tí n bá ti ṣe video tí mo ti drop video yìí sórí YouTube mi. Máa drop òun náà kó lè fojú yín rí. Kò sí bẹ́ẹ̀ fẹ́ bẹ́ẹ̀ kọ̀ kí n sọ fún yín. Rally Èkó a máa ṣe, kẹ́ ẹ tẹ́tí yín dáadáa. Àwọn international body máa wọlé láti wá kámẹ́rà láti lè wá make record gbogbo tóun tẹ kóun kẹ́ ṣe pátá. International body from America, from UK, they will come in to record everything. Àwa ti ready láti kú sẹ́, ẹ lọ gbàgbé ẹ̀. Yorùbá Nation tá ń tẹnumọ́ yìí náà la máa tẹnumọ́ sẹ́. We need it because that is the only way we can be set free from all these problems. Èèyàn fún yín 1,000 naira fún dídí ọdún mẹ́jọ. Ẹ ò lè gbọ́n mọ́ láyé yín o. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ló pọ̀ jù níbẹ̀ gan. Ọmọ Yorùbá ló pọ̀ jù 1,000 naira. Àwọn ọmọ kan tí wọ́n ń tẹ̀lé wọn tí wọ́n ń pín kinní ládùúgbò yìí, mo dìídì ń fèsì wọn ni pé tí n bá padà tún rí pínwé wèrè ládùúgbò yìí, ohun tí mo máa ṣe fún yín, atalè mi ọdẹ mọ̀ mí dáadáa, mo máa sọ yín látàní. Pínwé APC àbí ìwé PDP, kí ló kéde pẹ̀lú wọn? Àwa ò join ní party táwa join, it is Yoruba Nation and it is not a party. We are soliciting for our own countries. Wípé kò sọ̀rọ̀, ìlú yẹn ti bàjẹ́ fún wa nílùú wa, káwa máa lọ. Rally máa ṣe ṣe, ẹ fẹ́ ẹ kọ̀. Yorùbá Lagos rally a máa ṣe. Béèyàn kan bá dẹ̀ lóhùn yín bọ́ ti wà,
a máa pa, kò sọ̀rọ̀ lórí ẹ̀. Ó yàtọ̀ sí gbogbo èyí tẹ́ ń ṣe ní Èkìtì, Oǹdó, lọ ṣèkan lábẹ́òkúta wọ́n yìnbọn wọ́n pa. No, béèyàn kan bá yìnbọn lẹ́kọ̀ọ́ wàláì ẹni yẹn máa kú lẹ́sẹ̀kẹsẹ̀ la máa pa. ẹ̀yin màmá wa ìmí àpè mí nínú àwọn màmá wa á ní ká fọgbọ́n ọgbọ́n Ọlọ́run wo la fẹ́ fi ṣe. Ẹ lọ ka Bíbélì yín dáadáa náà, ẹ lọ kà á dáadáa. Ẹ̀yin gbọ́rọ̀ bọ́ǹbù mọ́ ní Ísírẹ́lì báyìí, ẹ lè gbọ́. Ísírẹ́lì ti kọ́ wọn lọ́gbọ́n. Ẹni tọ́lọ́run dá ní Ísírẹ́lì, Olúwa sì fi májẹ̀mú lé lórí pé kò sógun tó lè ja Ísírẹ́lì tó máa wí ní Ísírẹ́lì. Olúwa ẹni tó ìlú tí Ọlọ́run dá ní Yorùbá nation, ẹ̀yin tí ẹ wà ń bẹ̀ ni ẹ ò tí ì rẹ́dì láti jà láti gbára yín sílẹ̀. Ẹ ò rẹ́dì. Títọ́ bá rẹ́dì ni ohun tí mo tún fojú mi rí lénìí 1,000 naira. Mi ò ní fojú mi rí. Àìfẹ́ ṣiṣẹ́ yín ni. Ẹ ò fẹ́ ṣiṣẹ́. Àwọn churches ti balẹ̀ ayé yín jẹ́. Ẹni tí yóò bá fẹ́ ṣiṣẹ́, àwọn kan jókòó ní ọ̀kan máa wẹ̀ báyìí pé kì í ṣe lazy person náà. Káwọn kan tiẹ̀ wá káwọn pé náà ẹ̀sẹ̀ agolo kan fún àwọn àdògo ẹ̀ lọ. Àìṣiṣẹ́ ń gbà mí ó attract àwọn tó lè ba yí ẹ jẹ́, ó attract wọn sí ẹ. Mo máa sùn èmi torí mo máa sùn ní aago 4:30 sí aago 5 lóru. Mo gbọ́dọ̀ ti jí láago 8, mo gbọ́dọ̀ tún sùn mọ́. Kì í dẹ́ pé mi ò fẹ́ sùn. I don't have problem with my sleep. Anytime I feel like I want to go and sleep, I will sleep. But nǹkan tó wà níwájú mi pọ̀. I don't want to become a lazy person. Mi ò fẹ́ tọrọ oúnjẹ jẹ lọ́wọ́ ọmọ ìjọ. Mi ò fẹ́ tọrọ nǹkan kan jẹ lọ́wọ́ ẹnikẹ́ni. Kọ́lọ́run tó pè mí gan. Mo ti kọ́ ilé. Mo wá ń jẹ́ kó yí Ọlọ́run, mo máa bẹ̀ ó ló fẹ́ pè mí àbí. Ṣùgbọ́n jọ̀ọ́ mo bẹ̀ ni mi ò fẹ́ tọrọ nǹkan kan lọ́wọ́ ẹnikẹ́ni. Mi ò fẹ́ tọrọ anything. Dá mi lọ́lá. The first church tí mo máa kọ́kọ́ ní èmi fúnra mo fowó ara mi gbà. Mo set it up. Ọlọ́run dẹ̀ àwọn èèyàn wọlé. Lẹ́yìn tí mo ṣe tán, Ọlọ́run fún mi lówó. Mo tún wá lọ ra church. Ibi tí mo kọ́kọ́ gbà lọ́la ọkọ mo rent ẹ̀ ní. Èmi fúnra mi fowó ara mi ṣe. Nígbà tó yá tọ́lọ́run wá kẹ́ mi, mo wá padà lọ ra church. Mo tún kọ́ nǹkan mi fúnra mi. Mi ò gbowó lọ́wọ́ àwọn ọmọ ìjọ. Mi ò níyàn lára. Nígbà tí wọ́n tún yá tí ibẹ̀ ò tún gbà wá mọ́, òun lolúwa ní ká tún já dànù lọ́n the 3rd of May tó kọjá tó May ta wà nú ẹ̀ yìí pé ká tún gbé sókè kí ibẹ̀ tún lè gbàyàn. Mi ò pariwo pé mo nídìí owó ṣe. Ó mọ̀ pé nǹkan tó bá ti fi kọ́ra ẹ̀ wàláì tó ti fi kọ́ra ẹ̀ ní àti bẹ̀rẹ̀ ayé ẹ̀ òun ló máa bẹ́ ẹ dàgbà. Ohun tó fi kọ́ra wọn ni ládùúgbà ṣe ń pariwo awareness, ládùúgbà yẹn ṣe wàláì. Èní jẹ́ kí n mọ̀ wípé Yorùbá àfi ká sáré o. Yorùbá ló pọ̀ nínú àwọn tó ń gba 1,000 yìí o. Yorùbá ló wà ní tó ó wá di pé mo wá wò ó pé à ń torí ọ̀jà jà. Ọ̀jà ní tí a ló ń jà lẹ́kùlé o. Ohun tó bá fi kọ́ra ẹ̀ òun ló máa bẹ́ ẹ dàgbà. Ohun táwa náà fi kọ́ra wa nìyà ò lè lánú bèrè owó lọ́wọ́ ẹnikẹ́ni. Bó o bá rán mi níṣẹ́ wọn pé I'm a spiritualist, màá sọ fún iye tó máa san o. That is my own. But kí n lanu pé bí n pa mí, lanu wípé nǹkan ṣe mí, Ọlọ́run ò ní jẹ́. Mi ò ṣe rí láyé mi. Mi ò róòlù àkáǹtì mi lórí íńtánẹ́ẹ̀tì rí láyé mi. Kí ni mo fẹ́ róòlù àkáǹtì ṣọ́ọ̀ṣì ṣe? Àwọn tó súnmọ́ mi tá a jọ wà ń bíbá igan mi ò lanu. I am telling you, mi ò lanu rí láyé mi wípé ẹ dá owó báyìí. I bought my church engine myself. I bought share. Mi ò ní ẹnikẹ́ni lára. Àwọn ọmọ church mi gbọ́ ohun tí mò ń sọ yìí. Wọ́n listen. Days 2 days we are here. They are listening to it. Mi ò ní kẹ́nikẹ́ni ra share ti ṣọ́ọ̀ṣì rí. Èní ló jẹ́ kí n rí wípé ní tòótọ́ ohun tí wọ́n fi brought àwọn ọmọ yẹn up òun lọ bá dàgbà. Òun ni wọ́n ń ṣe lọ. Nǹkan tí Sunday Igboho ṣe jáde nìyẹn. Nǹkan tí Koiki ṣe jáde nìyẹn.
nǹkan táwa náà ṣe jáde ní pé tá a bá ba lọ báyìí a ò lè ẹ̀ǹdì ẹ̀ dáadáa. A ní láti mú ìwà ìbàjẹ́ yìí ká fi ọwọ́ ẹ̀ lélẹ̀. Ẹ ti gbàgbé 1000 tẹ́ gbà ní ọdún 8 sẹ́yìn, ẹ tó ti ń gbà mí báyìí. Ẹ̀yin ọmọ Yorùbá, ìjọ wo la fẹ́ gbọ́n? Yorùbá nation is no going back. We have embarked on the journey, no going back. Ẹ̀yin màmá wa, ẹ wo ohun tí mo sọ sílẹ̀ yìí, kí lẹ lè sọ sí? Ẹ jẹ́ ká gbọ́. Ẹ̀yin bàbá wa, ohun tí mo sọ sílẹ̀ yìí, kí lẹ lè sọ sí? Ẹ jẹ́ ká gbọ́. Àwọn ọmọ yín wọ́n tún ti ń gba 1000 lọ́wọ́ APC. Wàláì, ẹkún dẹ̀ ń gbọ́n mi léni. Mi ò mọ bí mo ṣe fìbínú sọ̀rọ̀ jáde. À ń tìtorí ọjà jà, ọjà níta ní ń jà lẹ́kùlé o. Olúwa ti sọ. Kíní yìí ti dùn mọ́ àwọn ìjọba wa. Wọn ò fẹ́ fi sílẹ̀. Olúwa dẹ̀ ní pé a máa pín. Ó ní Yorùbá máa já lára wọn. Ó ní ṣùgbọ́n wọn ò ní fi wá sílẹ̀ ní ìrọ̀rùn. Ẹ̀wọ̀n máa ń sọ gbogbo ìgbà. Ó ní wọn ò ní fi wá sílẹ̀ ní ìrọ̀rùn. Ó ní àfi tá a bá jagun. Ṣé bá ṣe fẹ́ ṣe náà nìyí? Àwọn kan títí ló ń gba rìbá lọ́wọ́ àwọn APC 1000 naira. Èmi ò ní irọ́ tí mo fẹ́ pa. Àlóhun tó ṣẹlẹ̀ ni mò ń sọ fún yín, ẹ̀yin ìyá mi, ẹ̀yin bàbá mi. Ọ̀nà wo la fẹ́ gbà ṣe Yorùbá nation? Ọlọ́run, àfi kó kó wa yọ nínú wàhálà yìí. Yorùbá nation, à ń wá ọjọ́ ọ̀la rere fún yín. Èyí náà ẹ̀dẹ̀ bá wa kẹ́ ẹ̀ dìde ká jọ wá ọjọ́ ọ̀la rere yìí. Iṣẹ́ èèyàn kọ́kọ́ ló lè ṣe. Olówó kan láàrin òtòṣì nínú ìdílé, láàrin òtòṣì púpọ̀, òtòṣì ní gbogbo wọn. A ò lè dá sí òwe Yorùbá làwa dànù. Èmi ò dòwe Yorùbá, gbogbo òwe Yorùbá ló ń bẹ lórí mi. Mo dẹ̀ ń ṣiṣẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ti dòwe Yorùbá nù. Kò possible. Àwa náà ò lè dá ṣe. A nílò ìrànlọ́wọ́ yìí. Ṣẹ́yìn tá a nílò ìrànlọ́wọ́ náà lẹ ti lọ ń gba 1000 yìí. Bíbí ṣe ń pa yín ló ń pa wa náà. Àwa náà fi ibi sínú ni. Nítorí pé à ń retí ọjọ́ ọ̀la tó dára. Ẹ jẹ́ ká jọ ṣe kó lè dáa. Èmi tí yín tòótọ́ Babaconfirm JP. Ẹ share ẹ̀. Ẹ jẹ́ kó dé gbogbo ọ̀dọ̀ àwọn ọmọ Yorùbá pátápátá. Bóyá wọ́n á tún fi yìí kọ́gbọ́n. Ẹ dẹ̀ subscribe sórí YouTube wa. Ẹ ṣé gan ni. God bless you. Happy weekend. Thank you. Bye. A máa ríra láìpẹ́.